Wòlíì àrólé Bùsọ́lá tá a ní ò mọ̀wé lọ́jọ́sí wípé kẹ́ ẹ bá wa gbàdúrà fún ni mò ń torí rẹ̀ kọ lẹ́tà yìí sí yín torí pé títí di òní Bùsọ́lá ò tún lè dá lẹ́tà kọ. Àdúrà yín ò gbà lórí Bùsọ́lá rárá. Ìdánwò wáyẹ́ẹ̀kì tó ṣe F9 méje ló tún ní o. Èyí tó ṣe kẹ́ ẹ tó gbàdúrà fún gan-an kò burú tó bá. Èyí tó wá pakasọ jù ni pé ikùn Bùsọ́lá ti ń wú síta o. Orúkọ yín ló sì ń dá fún gbogbo òní. Apostle will hear of this. Ẹ̀rù tó tiẹ̀ ń ba bàbá wa báyìí ni pé kí ọmọ inú Bùsọ́lá mọ̀ lọ wu irùngbọ̀n wá láti inú oyún. Ẹ wò ó, ọkàn mi gan ń sọ fún mi wípé kì í ṣe òróró ni wọ́n dà léyìn lórí fún àwọn ọtí. Apostle will hear of this. Epo pupa ló jọ. Ẹ padà lọ sórí òkè kí wọ́n tó wá fọlọ́pàá mú yín o. Ọkàn ní kí n ṣòfófó yìí fún yín ni. Èmi ni ti yín ní tòótọ́.